kọ́dì tẹ́lẹ̀ ò mọ̀ rè o tẹ́lẹ̀ ò mọ̀ kọ́dì tẹ́lẹ̀ ò mọ̀ rè o tẹ́lẹ̀ ò mọ̀. o gbọ́dọ̀ mọ̀jà. o gbọ́dọ̀ mọ̀jà. bẹ́ẹ̀ni. kí ni tó ṣẹlẹ̀. nígbà tí èsì èèyàn. tọ́jà pọ̀ lọ́ọ̀ni. ọlọ́ọ̀ni àwọn bàbá wa tún wà lọ wájú wọn tún bọ̀ sẹ́yìn. kí wọ́n wí. wọ́n ní pé anísẹ́rẹ́ ní ìṣe awọ lóde ìlara. káàbọ̀. òjìjíjì ní ìṣe wọn nílọ̀rọ̀. bẹ́ẹ̀ni. adé afúnkúbà gbé ní sonibodi ọ̀run. ọ̀kẹ́lẹ́kẹ́ta wọn láwọn lọ rí ra èpè. lẹ́rìí pé èpè la tẹ̀sẹ̀ la tọ́lẹ̀ padà dojúrú. ọ̀rọ̀ tí wò ní dojúrú. àmín. wọ́n ní sákété mọ́rin lóbi rondo. oṣù kìlóbó máa kése mọ́rin jò. ó lọ́ fi gbó pajá. àìtorí gbígbó ká pajá. àìtorí kíkẹ́ ká pàgbò. àìtorí wérewère ká pa ògùn kọ. ìgbà ńlá ni wọ́n pe orí. àyànmọ̀kàn náà pe lẹ́lẹ̀. orí tàǹgì sánmọ̀ jẹ́. bí òkúbákúbá ló fi fi máa tilẹ̀kùn ojú rẹ̀ ni. ògbólógbò ẹyẹlé ní ìforí gbárí. babaláwo ní ṣe bí ojo bí ojo bí ojo. oníṣègùn ní ṣe bí àgbàràjò bí àgbàràjò. ẹ̀jẹ̀ àwọn èèyàn ti kọ́lẹ̀. àwọn èèyàn ti kọ́lẹ̀. ẹ̀ńtẹ́tì ilẹ̀ pọ̀ ẹ̀ńtẹ́tì ilẹ̀ pọ̀ wàhálà àbú àgbà ọmọ yìí bò wọ́n bá ń bẹ̀. ó lè gbowó lọ́wọ́ ọmọ máa ń yù. ọbẹ̀ bá wọn ṣiṣẹ́ àkànmọ́lẹ̀ ń ti sẹ́rí. mẹ́ta lọ́kàn ni. àkànmọ́lẹ̀ ń ti sẹ́rí níbo wọ́n ti ń ṣerú rẹ̀. akó ojúmọ́ jàre. akó ojúmọ́ atọ́kùn. wọ́n ní máàcì wáyé lánàá. pẹ̀lú ògùn Ọlọ́run. irọ́ ni. àwọn òfigagbága eléyìí tó láǹfààní láti wáyé lánàá. all right. máa yọ ẹlẹ́ẹ̀tẹ́ o ẹ̀yin náà ń jájú oge. máa yọ ẹlẹ́ẹ̀tẹ́ o ẹ̀yin náà ń jájú oge. máa yọ ẹlẹ́ẹ̀tẹ́ o ẹ̀yin náà ń jájú oge. máa yọ ẹlẹ́ẹ̀tẹ́ o ẹ̀yin náà ń jájú oge. máa yọ ẹlẹ́ẹ̀tẹ́ o ẹ̀yin náà ń jájú oge. máa yọ ẹlẹ́ẹ̀tẹ́ o. bàbá ló tó nílùú àásìtì ní àìdáwọ́dò nílùú akànjẹ̀gbẹ̀. ọmọ sọ pé wọ́n lù máyù gan o. máyù gan o. wọ́n lù máyù gan o. máyù gan o. àsọdíyà sílẹ̀. wọ́n lù máyù gan. bọ́lá àsọdíyà sílẹ̀. wọ́n lù máyù gan. kò tún wá tọ́ síbi àtẹ́kùn. ìyá ni wọ́n máa fi jẹ́. ìyá náà ni wọ́n máa fi jẹ́. gbogbo pléyà tí mayu ní. ìyá náà ni wọ́n máa fi jẹ́. gbogbo pléyà tí mayu ní. ìyá náà ni wọ́n máa fi jẹ́. Casemiro tí mayu ní. ìyá náà ni wọ́n máa fi jẹ́. Anthony tí mayu ní. ìyá náà ni wọ́n máa fi jẹ́. Christian Eriksen tí manu ní. ìyá náà ni wọ́n máa fi jẹ́. Dalot tí mayu ní. ìyá náà ni wọ́n máa fi jẹ́. Onana tí mayu ní. ìyá náà ni wọ́n máa fi jẹ́. ìyá náà ni wọ́n máa fi jẹ́. ìyá náà ni wọ́n máa fi jẹ́. gbogbo pléyà tí mayu ní. ìyá náà ni wọ́n máa fi jẹ́. gbogbo pléyà tí mayu ní. ìyá náà ni wọ́n máa fi jẹ́. ìwọ lọmọ fà mí sírin ìyẹn fẹ́ wí nkẹ̀kẹ́ tọrọ bá ti dà máa. àwọn olólùfẹ́ mi ni Man U fan. àwọn èso ọ̀tá ìmí náà. ṣé Sọlá Ọládipúpọ̀ ni ká sọ ni. àbí Ọ̀túnba Arónsèwé ọ̀kẹ́ owó ọ̀kẹ́ jọ̀gbọ̀jọ̀gbọ̀. àbí Alhaji Abdulrahman Akorede original aláṣẹ jẹ́ kánmọ́ abamisọ wọ́n sẹ̀ dé láti UK. ayé ríra òní náà ìlà àfojú kanra. ẹ̀bùn kí ni welcome back. wàhálà abẹ́ Ramadan gbogbo Dubai ẹ̀yìn ti Man U ní Fẹ́rànmi Akínmútọ̀ gbogbo Kòtọ́nú ẹ̀dà Akin Olúgbadé ẹ̀yìn ẹ̀ má ṣe wérewère níwájú ẹ̀dà yẹn bọ́ìsì láàárọ̀ yìí o ẹ̀dákun o bákan náà Míkì ò ní bàtà ọkọ̀ ti fìgbà kan wà lórí TikTok n ò rí mọ́ ń bẹ̀ báyìí ó ti ya gbalagbala àlàyé wàhálà ok kò sí wàhálà kí ni wọ́n á padà NDS ọkàn sáà ń kọrin náà ń wọ̀n máa ń tọ́sẹ̀lẹ̀ èmi náà kàn ń kọrin ni kọ́mọ̀tì ẹ̀sẹ̀ pé máa yù ló wìn.
àmì ayò mẹ́rin sódò ni. ẹ fi Palace. níbo Palace fi kàn wọ́n lẹ́yìn ọ̀kan mẹ́rin sódò ni. àwọn Chelsea yẹn iṣẹ́ burúkú ń bẹ lọ́wọ́ wọn. mo sọ fún àwọn ni wọ́n ká máa pè ní gbàràdá FC. èmi mo sọ fún yín. wọ́n gbàrà lọ́wọ́ alára. ọ̀wọ́n rí burúkú. wọ́n wá tún sọ pé kí ni bàbá alára Man U ó ṣe. atọ́kùn. wọ́n ti lé Man U nọ́mbà ṣé nọ́mbà 8 náà wọ́n àbí nọ́mbà 9 báyìí. wọ́n ti gbéra. wọ́n ti torí Chelsea ti wọ́n 7 o. wọ́n ti wá nọ́mbà 8. Chelsea sì rèé ń bínú lọ́wọ́ báyìí o. atọ́kùn. odùwó ló pa Man U. Olíṣẹ́ ni o ọ̀wọ́n rí Líṣẹ́. ọ̀wọ́n rí Líṣẹ́ lodù tó pa Man U. ọ̀wọ́n rí Líṣẹ́ odùwó ló pa Man U. ọ̀wọ́n rí Líṣẹ́ odù tó pa Man U. ọ̀wọ́n rí Líṣẹ́. àwọn èèyàn gbọ́dọ̀ mọ̀ ọ̀wọ́n rí tó pa Man U. ọ̀wọ́n rí Líṣẹ́. àní gbòótọ́ àyè kan àánú Casemiro wà ń ṣe mí. èmi kí ló máa bá wọn sunkún láàárọ̀. ẹ já lójú ọjà ká. ìfigagbága wà lónìí o. irọ́ ni. wíwá Champions League tẹ̀síwájú tiẹ̀. òótọ́ ni o àwọn ọmọ ológun. torí pé Celtic tí ó sì bẹ̀rẹ̀ jẹ́rẹ́ tí o. kí ló dé báyìí nísìn kí ni n ta gbé kí ni n ta jù. mo fẹ́ sọ pé torí Celtic tí ó sì bẹ̀rẹ̀ ni. àwọn sáà nìkan là wá sí bẹ́ẹ̀ ni. ọmọ yẹn tó kù bẹ́ẹ̀ ni. àwọn náà ní àwọn ẹgbẹ́ wọn náà lọ́wọ́ àtàlẹ́ ni ó sì ti kú méjì ni ó ti kú mẹ́ta ni ó ti kú mẹ́ta lálẹ́ yóò kú mẹ́ta lálẹ́. PSG àti Dortmund lálẹ́ ìgbésẹ̀ kejì aago 8 ni. ọ̀dà kò bọ̀ ire o. alábùdá. kásáré dojú ọjà ká lọ pa àkàdé pa bàbá tí a tójú ọjà yẹn dé báyìí ká wá bọ́ sókè òkun tán fáínálé ẹ kú kalẹ̀. à ń lọ fún àdúrà ìrìnàjò wòlíì ní Jọ́dánì. in Jordan. ní June. by June. ọjọ́ 7 ni. 7 days. àkókò yìí gan ni ọwọ́ rẹ yóò tó gbogbo tó ti ń retí. bẹ́ẹ̀ ni o ìdí nìyí tá a fi rọ gbogbo nípòjìpò láti rí i dájú pé wọ́n kópa nínú ìpàdé àdúrà tá a pè ní 144 hours of marathon prayer nínú ìpàdé àdúrà ọlọ́jọ́ méje lórí ilẹ̀ mímọ́ nílùú Jọ́dánì pẹ̀lú bàbá wa ajínrere àgbáyé ni wòlíì Abel Taiwo Òjó ti ìjọ CAC Covenant of Mercy májẹ̀mú àánú. bẹ́ẹ̀ ni o gbogbo ẹni tó bá darapọ̀ mọ́ wa nínú ìrìnàjò mímọ́ yìí ni Olúwa Ọlọ́run Elédùmarè yóò yí ètò ayé wọn padà sí rere tí a ó sì dẹ́rìn pẹ̀kẹ́ wọn pẹ̀lú ìgbéga àti ìṣelógo èrò wìtìwìtì tí ń